Eléyìí ni èsì àyẹ̀wò ikú tó pa ọmọdékùnrin nì gbajúgbajà olórin tí gbogbo èèyàn mọ̀ sí Destiny Boy. Lẹ́yìn tí wọ́n ṣe autopsy ni àwọn dókítà sọ àṣírí ikú tó pa gangan. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ òun ló ń lọ lórí ikú Destiny Boy. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé ó ṣe awo, wípé ó ṣẹ́fá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tún sọ pé egbògi ìyẹn ẹbu tí wọ́n máa ń lò pẹ̀lú ọtí, wípé ó ti pọ̀jù fún Destiny Boy tí babaláwo rẹ̀ máa ń fún un. Wípé gbogbo ìgbà ni babaláwo máa ń fún un lẹ́bu wípé kó lá ẹbu. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé ẹbu yìí gangan ló ṣe ikú pa Destiny Boy. Àwọn kan sọ pé ìyá ẹ̀ ṣépè fún un, wípé èpè ìyá ẹ̀ gangan ni nǹkan tó ṣekú pa Destiny Boy. Ṣùgbọ́n àwọn kan sọ pé èpè ìyá kọ́ o, wípé àfọwọ́fà Destiny Boy ni. Àwọn kan sọ pé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á, wípé òun ló pa á, wípé ó sáré owó, ó sáré ayé, ó sáré ọlà ló jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí kó tètè ṣẹlẹ̀ sí. Oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ là ń gbọ́ nípa ikú Destiny Boy. Tẹ́ ẹ bá fẹ́ ra monetize YouTube, organic monetize YouTube, ẹ pè nọ́mbà tó wà lójú òpó yìí, àbí kí ẹ wo inú message, ẹ máa rí WhatsApp link, àbí kí ẹ WhatsApp nọ́mbà tẹ́ ń wò lójú àwòrán yìí. Ṣé monetize YouTube lẹ́yìn fẹ́? Àbí monetize UK TikTok òun lẹ́yìn fẹ́ rà? Àbí Facebook tó ti wà monetize lẹ́yìn fẹ́? Ẹ kàn sí nọ́mbà tó wà ní ojú àwòrán yìí. Ẹ ṣeun. Ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ni a wá rí fídíò tí Destiny Boy ti ń pọ̀kàkà ikú táwọn ọ̀rẹ́ rẹ̀ ń fọwọ́ gba láyà tí ó fi di pé ó jí dìde padà sí ayé. Lẹ́yìn yìí ni ìyá rẹ̀ wá sọ pé àìsàn kan máa ń ṣe Destiny Boy tí wọ́n ń pè ní òkú òru àbí ògún òru. Wípé àìsàn yìí ti ń ṣe tipẹ́ láti ìgbà tí ó ti bímọ àkọ́bí rẹ̀ títí tí wá di pé ó fi wá jọ́lọ̀ nípè, wípé babaláwo jọ̀gọ̀dọ̀ Ọ̀rúnmìlà ló ń bá wọn mójútó Destiny Boy láti ìgbà tí nǹkan náà ti ń ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn dókítà tí wá ṣe ìwádìí ikú tó pa Destiny Boy. Wọ́n ní wípé egbògi olóró òun ló pọ̀ jù, òun ló sì ṣekú fa ikú Destiny Boy. Eléyìí ló wá mú wa máa ké pe gbogbo òbí pátápátá wípé a ò ní fojú sunkún ọmọ. Ẹ jẹ́ kí everybody, ẹnì kọ̀ọ̀kan wa ká jọ nítorí Ọlọ́run ká mójútó àwọn ọmọ wa nípa lílo egbògi olóró. Kò sí nǹkan kan tó wà nínú egbògi olóró. Abíamọ ò ní fojú sunkún ọmọ, abíamọ á jèrè ọmọ o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí, a fi Ọlọ́run bẹ ẹnì kọ̀ọ̀kan wa, ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Ó lówó ni o, kò lówó ni o, ó ti kọ́lé kò tíì kọ́lé. Ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa torí tí ìdí bá bàjẹ́ tó nídìí ló máa dà. Tó bá jẹ́ pé ẹ̀yin ò tí subscribe, ẹ subscribe sí Yorùbá Nìkan. Tó bá dé pé ẹ̀yin ti wà pẹ̀lú wa tẹ́lẹ̀, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan. Ẹ má gbàgbé láti share fídíò yìí. Ẹ like kẹ́dẹ̀ fi èrò tiyín sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣeun, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ilé àtọ̀nà wa kò ní bàjẹ́. Ọlọ́run á foríjì Destiny Boy. Ẹ ṣeun. Charging point. Money point. Yeah. Mo fẹ́ ògo tó loud, ògo tó loud, mo fẹ́ ògo tó loud, ògo tó loud, mo fẹ́ ògo tó super, ògo tó super, ògo
ògo tó loud, ògo tó loud, ògo tó loud gan, ògo tó loud gan, ògo tó jáwó, ògo tó loud gan, ògo tó loud gan, ògo tó super, ògo tó super, ògo tó special. Ó ti pẹ́ títí wógo, èmi ò fógo kọ̀rọ̀, ó ti pẹ́ títí wógo, èmi ò fógo wèrè, ògo kòrókòrò kọ́ta rí bí kí wọ́n sọ̀rọ̀. Ibi tán ó ti mọ owó gan, ọmọ wọn mọ corona, ògo ṣábí ògo ní ògo Ebola ògo ní. Ògo corona wọ́n ti yí sókè látọ̀run ṣùgbọ́n kógo mi má máa pààyàn. Bí ti corona kógo mi má máa pààyàn. Bí ti corona kógo mi máa jáwó. Bí ti corona kógo mi máa mọ̀yàn. Bí ti corona kógo mi máa mọ̀lú kiri.